ní jálàbí èdè ní jálàbí èdè ní jẹ́ jálàbí ẹ̀dọ̀ èèyàn burúkú sí òsínú fọ̀gànáísà ni fọ̀gànáísà jálàbí ni the meaning of jálàbí that is business just ordinary èdè ní jálàbí èdè ní jálàbí gbogbo ayé pátá ló ní jálàbí gbogbo ayé pátá bíríkìlà jálàbí ó jálàbí ni ó ètò ní ìlò fún ẹnìkan òun náà wá fún ọ ní tó náà ní èyí tí wọ́n ní o fún òun náà fún ọ ní tí wọ́n ní èdè ní jẹ́ jálàbí gbogbo àwọn àbá àti tẹ́lẹ̀ sójú alábòsí ni wọ́n ayé ní àfa àtẹ́bá tí ní tírìtì pé àwọn àbọ̀ jálàbí ó ẹni báyé jẹ́ ó irú ẹni bí alábòsí ni oníkẹta ni ó jàmbá ní aláìnítẹ̀lọ́rùn ni. ẹ tí mo sọ fún yín ẹni àfa àkẹ abú ẹ̀yìn tẹ́ di òye just ordinary èdè wa dá wà lálẹ́ just ordinary luga ordinary èdè inú kí tí wọ́n bá sọ pé kọ́là ọ sọ̀rọ̀ tó bá dá yẹmí yóò tún ní kọ́là ó sunrun ọ̀sán. ọsọ ẹgbẹ́ tó ní tọ́lọ́ mi ìfẹ́ kẹ́ bú ẹni kankan ọ̀rọ̀ yìí gbogbo àfa àtọ́ba tọ́ọ̀ṣì kọ́ máa rán gbogbo ẹ̀yin àfa tẹ́ ẹ̀ wá ní dìpátímẹ́ǹtì gbé ẹgbẹ́ mẹ́sáàsì káàkiri tẹ́ ń kọ́ kiri oníjàlábí ní sẹ́ẹ̀mẹ́yẹ mílíọ̀nù tẹ́ ń gé lórí mẹ́sáàsì kọ̀ọ̀kan tẹ́ ń kọ́ kiri agboolé ìlú àdúgbò ni àwọn èèyàn dẹ̀ tó máa jó gbogbo àṣírí ẹ̀jọ̀ wà lọ́wọ́ wa náà ẹ̀yin àfa tọ́jà pé ọ̀nà tọ́lọ́ fi jálàbí tí ń sí ẹni ká máa gbẹ́ kànga káàkiri ẹ̀yin náà mọ iye mílíọ̀nù tẹ́ ń gé ni jálàbí lẹ́yìn náà ń ṣe. àwọn àfáà náà tá a dẹ̀ ń kọ́ máa ń kéwú jálàbí ni àfáà tí ń ṣe wá sí káàkiri sọ gbowó ni tó o bá níwèé fowó pè ọ́ sọ gbowó lójú agbo tó o bá gbowó bó o lọ sí líìfù àwọn tí wọ́n ń bù ọ́ lówó kí lọ́ọ́ ta fún wọn àfa tó káyé náà tẹ́ náà fún yẹn tí wọ́n bù lówó jálàbí ni ẹni tí bá ń ṣe burúkú ní dìpátímẹ́ǹtì bísínẹ́sì kọ̀ọ̀kan ni ẹjẹ́ abáwí àlùkùrẹ́ ni ọ̀rọ̀ ọlọ́run Suratul Layl a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna sa'yakum lashatta inna sa'yakum lashatta. Quran ọ̀rọ̀ Ọlọ́run ti tún kálukú sílẹ̀ gbogbo àwọn àfa àwọn mùsùlùmí ẹ kú ní di kẹta ẹ jẹ́ kú ní di àbòsí ẹ jẹ́ kú ní ẹ̀ nítẹ̀lọ́rùn ẹ nítẹ̀lọ́rùn pẹ̀lú òun oore tọ́lọ̀ ń ṣe fún yín ẹ wá ń bínú oríire tọ́lọ̀ ń ṣe fún àwọn àfa míì tí wọ́n jókòó kú dùn. ẹ̀yà burúkú sí òsínú mẹkáníìkì sì rẹ̀ jálàbí ni àwọn àgbẹ̀rọ mẹ́kà sí òsè yẹn bínú yín àìmọye ẹni tí ó gbowó lówó tí ò ní kún ẹ lọ àìmọye irú ẹ ẹ̀yin kẹsí wà níbi pé kódà kọ́sítọ́mù ó tún jẹ́ ilówó ẹ̀ẹ́dẹ̀ kó lára fà yọ̀ọ̀nà yóò dé áfítà ni ọmọ ṣẹ́wó fún yín jálàbí lẹ́yìn náà ń ṣe kò ní bẹ́ẹ̀ gẹ́ni lórí wa ni ìtumọ̀ jálàbí èdè lásán ni jálàbí èdè lásán ni jálàbí the meaning of jálàbí ni business whatever ẹni gbogbo ẹ̀dá pátá ti bẹ̀rẹ̀ yẹ mo fi ní gbogbo wa làwọn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ́ kò sẹ́ni wáyé tí ò sí iṣẹ́ kankan iṣẹ́ rẹ̀ ní jálàbí rẹ̀ àwọn tí ń gbowó Saudi jálàbí ni ṣé bí nkẹkẹlẹ kọ́ mú ìwé irọ́ kẹlẹ pa iye ọmọ tí bẹ kíláàsì yìí rè iye ilé-ẹ̀kẹ́ yìí rè pírọ́blẹ̀mù tẹ ní ilé-ẹ̀kẹ́ rè ṣé bí gbẹ̀gbàtẹ́ lẹ́nìlánimọ́lẹ̀ ìgbẹ̀gbàtẹ́ òótọ́ lẹ́kọ́ skul lẹ́ra ọkọ̀ jálàbí nìyẹn department tọ́lọ̀ ní wo ti benefit nu nígbà tí anybody ti touch ẹ don't touch ẹ ààrẹ anybody. àwọn tí wọ́n bá wà yọ olórí burúkú department any business káfí ọlọ́run káfí ròyìn pẹ̀lú wọn kọ́nà ó ní gbogbo wọn lára bí irú olórí burúkú ọ̀dọ̀ àmọ́ nìyí gbogbo sẹ́kọ̀ọ́ kan náà lẹ́nu ibi bẹ́ẹ̀ kọ́nà mẹ́sẹ̀ èmi lẹ́nu ibi kọ́ mẹ́sẹ̀ ìwọ náà lẹ́nu ibi àwọn mùsùlùmí pápá àwọn àfà àfẹ́tẹ̀ ẹ̀lẹ́ làpálàpálà máa pa etí ọ̀kẹ́ láàmú ọ̀rẹ́ tí òjò àmọ́ fi wéhun
bẹ́ẹ̀ náà lára yìí kan ibi tá a ti náwó fáwọn àfa wa ẹgbẹ́ fọ́tò burúkú síbẹ̀ àdúrà ń ṣe ní ọbẹ̀ sẹ́wọ̀n inú ran alálàáfà ẹni tó jìyà mímọ̀ tó tó sùn láti lè mú mi ní òsì ẹni tó lálàsẹ tó tó sùn láti lè mú mi ní òsì ẹni tó sẹ́nẹ́ni tó tó sùn láti lè mú mi ní òsì ẹni tó ráre tó tó sùn láti lè mú mi ní òsì nígbà tá à ń jìyà tá à ń ráre sẹ́ni gbogbo ayé rí náà bọ́dọ̀ bá dẹ̀ gbé ànúdé náà kò sẹ́sẹ̀ ní kéèyàn orí o fáwọn ẹbí ní ẹmẹ́tì rọ̀ bí káfá àdìs ayà Kùránì ni ẹ má lọ́pọ̀ bá a fẹ́ rí ọmọ jáde àfọ jálàbí o àfọ akínìwọ àfọ àtọ̀dá skul sílẹ̀ jálàbí ni. àfọ àtọ̀dá skul sílẹ̀ jálàbí ni. àfọ àti bíbí lẹ́rẹ̀ pé tálà níbi ìṣẹ́ ọ̀sẹ̀ tajà fún kí ló kọ sukù tálíbù àwọn sàlàsàlà tó dálẹ̀. àfọ àdúgbò yìí ti bá ń sọ̀sẹ̀ tajà ní ọlọ́bí lẹ́rẹ̀ kí ló kọ sukù tálíbù dálẹ̀. ìlú wo sí ìlú wo lànàbì ti lọ gba owó tí kò fẹ́ kọmọsáàsì kiri bẹ́ẹ̀ ni ṣe ń gbà á ìlú wo sí ìlú wo lànàbì ti lọ gba owó tí kò fẹ́ gbé kànga kiri sallallahu alaihi wasallam bísínẹ́sì lẹ́bí ń ṣe jálàbí lẹ́bí ń ṣe. ìwà tó ń bẹ̀rẹ̀ pé ta lànàbì gún ọ̀sẹ̀ tajà fún júwe ẹnìkan tànàbì gún ọ̀sẹ̀ kòkòrò fún ọ̀sẹ̀ kòkòrò dákọ̀ sàbẹ́ tànàbì ní ọ̀sẹ̀ kòkòrò lòún gún yìí torí ẹni bẹ́ẹ̀ ló ń fi gún ẹ dákọ̀ rẹ̀ fún wa. ẹ̀yà alábòsí àdínì ìdí yẹn bá ṣe tí ọba dá ẹjẹ àjọba wípé ọ̀dà ẹ má lọ́pọ̀ ẹ má torí kéèta tí ń bẹ lára yín kẹ́ ẹ wá sọ gbogbo àfa àtúkù dá láì dá ọlọ́run kí ọ nígbà tí mo ní bàríkà mọ̀ ọmọ ṣe tajà ní fi ṣe tá lànàbí kó ṣe kòkòrò fún àgbo mẹ́rin tá lànàbí ká fún. any business anybody bá ti ń ṣe jálàbí ló ń ṣe yẹn ìwọ tó ń fi àgárẹ́ẹ̀tì jálàbí ni àdínsì wo ló ní ká máa fà gárẹ́ẹ̀tì àyà Kùránì dẹ̀ nínú ṣe àyàkùnlá sátà bísínẹ́sì tó ń kálukú ọmọ ṣe jálàbí oníkálukú ọ̀pápọ̀ mọ́ra wọn jálàbí oníkálukú ọ̀pápọ̀ mọ́ra wọn the meaning of jálàbí that is business. aburú ti ń bẹ lọ́wọ́ ẹlòmíì inú àfa àbẹ́ bá gbọ́ báyìí ẹ báyìí lẹ́jọ́ wọn mẹ́kọ̀ọ́ wọn àbí ẹ̀sà ìlẹ́jọ́ wọn nígbà tẹ́rọ ò tí ì pọ̀ ń bẹ̀ èló là ń lọ Mẹ́kà èló à ń lọ umura èló là ń lọ Mẹ́kà èló là ń lọ umura ìṣe gbogbo àwọn àfa kéréje pọ̀ ń bẹ̀ èló di gold ilẹ̀ sọ di billions of naira ẹ sọ di ànàgàwò jálàbí nínú àwọn. èyí tí mo fẹ́ kó yé gbogbo ayé ní ṣe jálàbí o ẹni ó kú Nàìjíríà ẹni tó kú Nàìjíríà tó ní Amẹ́ríkà jálàbí lọ ṣe ẹni ó lọ Germany jálàbí lọ ṣe ẹni ó lọ London jálàbí lọ ṣe ẹni ó wà Nàìjíríà jálàbí ni. ìtumọ̀ jálàbí ni business whatever any business tó bá ti ń ṣe jálàbí ló ń ṣe. bọ́ jẹ́ kọ̀ǹpútà jálàbí ló ń ṣe. oníkálukú ní kó bẹ̀rù Ọlọ́run ní whatever any office tó bá wà. ẹ̀mí yàwó fraud ní bank ẹni tí ń ṣiṣẹ́ bank jálàbí ni. ọlọ́kadà jálàbí ni dírẹ́bà mọ́tò jálàbí ni ẹni tí wọ́n tírélà jálàbí ni àgbẹ̀ jálàbí ni ẹni tí ń tata jálàbí ni àwọn àfa ẹ̀mẹ́jì adẹ́là káyàrá ayérú nítorí ìkẹta nítorí ìjàmbá nítorí àbòsí nítorí àìnítẹ̀lọ́rùn torí àìnítẹ̀lọ́rùn àìmọye kìrìsìtánì tí ẹ bá burúkú lọ́wọ́ ẹ̀ ẹni tó sábúrú òun làwọn kìrìsìtánì ọmọ bá wí wọn ní mátàmọ́ àwọn mùsùlùmí náà ní àbòsí ní àti kẹta àtọ̀tẹ̀ àtàìnítẹ̀lọ́rùn gbogbo púrógàmù tó dẹ̀ dé báyìí ni pé ẹnu pa ẹ̀mọ́ bọ́lọ́hún ti fàánú gba oníkálukú ọ̀sọ́ yín daládẹ̀wò ẹ wà fẹ́ tẹ̀lé làpálàpálẹ̀ máa pa ìgbà wọn social media dé aburú ti bẹ lọ́wọ́ ẹlòmí mẹ yẹ tẹ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ni ti fẹnu pani gbogbo yí ẹ̀dá kẹ́dà tí bá dẹ̀ ṣe aburú department business ẹ̀ ọlọ́mọ fi ń sàṣeyọ́ ọmọ tún yín láṣìírí ni èyí tí mo fi ń yé gbogbo ayé lálẹ́ ní pé gbogbo apáta ló ń jálàbí o kò sẹ́ni kẹ́kẹ́ tí ò ṣe jálàbí ọba àjí àgbẹ̀rọ̀kọ jálàbí ló ń ṣe àjàpá jálàbí ni ìwà tó ń ṣe fáàmù tó ń sin ẹja àbò ń sin ẹdìẹ àbò ń sin ẹran jálàbí ni whatever any business tó bá ti ń ṣe jálàbí ni Al-Qur'an olúwa ní inna sa'yakum lasatta business tó ń kálukú yóò máa ṣe ò lè papọ̀ jálàbí tẹ́ ẹ máa ṣe kò lè papọ̀
àìmọ ìyàwó àkókò kan ajábọ̀ àmọ́ orí ọmọ ẹ̀mísàt ọlọ́mọ bá ti ẹ̀jẹ̀ láíláí mọ́tò orí ọmọ irúdá láwọn àkókò kan àwọn gáràjì kan wà tó ń kọ ọbẹ̀ tí ń jiyàn tí ń gbà sí ajínigbé àìmọ ìyàwó alátajábọ̀ àmọ́ orí ọmọ ṣe kọ́nà tó dẹ́wọ̀ ọbẹ̀ sáwọn afáàná nílẹ̀ yìí ni ẹ̀ẹ́dọ̀ torí ẹnìkan ẹ̀ sọ gbogbo aráyé dáná burú kéńtà àtàbòsí títí ń bẹ lára yín tẹ́lẹ̀ lẹ́ẹ̀ma wú jáde yọ máa tì ẹ́ pàdé ìdùnnú ọlọ́run wọ́n máa yẹ̀ sí ìdù sọ̀lì mí iná ìlà àṣàrà Al-Qur'ani Olúwa ní alábòsí òní láti bọ̀ tẹ́kẹ̀kẹ́ tó kọjú òfò. sàkátà pàrọ̀ báyìí láti tóbi tó bá jọ̀bọ̀ lọ́bọ̀rẹ̀ ẹ̀sán bẹ́ẹ̀ ni ẹ̀yìn èyàn tẹ́ bá ti rẹ́ nìkan àfáà kẹtọ́ ní àwọn àbọ̀ jálàbí ẹbí òun léèrè yìí pé bóun ṣe ń lífù kí ni ń ṣe etí dẹ̀ ṣe ní pé ẹgbà pé àwọn kan bẹ lábẹ́ sẹ́mà táànú ọmọ làkejì máa ń ṣe wọn tí wọ́n ṣe yẹn oore tó ronú kó lè rí lọ́dún mẹ́wàá tọ́lọ̀ bá lu èèyàn kẹ fún ọ ojú ẹsẹ̀ lọ́kọjá àdèmídélé ọ̀rọ̀ tí ò ní yé wọn lọ́rọ̀ gan débi kó yé etí bẹ́lẹ́gbẹ̀ rẹ bẹ́ẹ̀ ni kí wọ́n ti wá ṣe burúkú ẹ wà lọ́kọ̀ àfà tí gún ọṣẹ kòkòrò fún yàn ó ṣe àgbo kòkòrò ó ṣe jẹ̀dí ó ṣe dẹ̀dà ó ṣe dẹ̀bẹ́tìsì gbogbo ẹ̀ pátá ní ṣe kò ní jí lójúmọ́ kọ́mẹ́jà wí kọ́mẹ́ wàgbò òní àwọn tó bóde olóhùn ìsáfó ń jálàbí kí ló dé láìkì rọ́bà yìí náà àwa mùsùlùmí àwọn àfà kí ló dé ayé àdó rọ́pù náà àti láìkì tẹ̀jẹ̀ náà ìwọ tó ń ṣe rúkìá fún yàn tó ló ń lé àjẹ̀nù kó lára yàn òun bá jẹ̀nù sọ̀rọ̀ òun tọ́jú wèrè ó tún lè sún jálàbí wo ló tún jù yẹn lọ jálàbí wo ló ju ìyẹn lọ sọ̀ọ̀gùn kan sọ̀ọ̀dọ̀ kan sọ̀ọ̀dún kan látàsí lè máa ń nẹ̀sán máa kó tàmú kẹ̀díra àfa tí ó wọlé pọ̀jù ètí ó wà nìjẹ́ nẹ̀lọ mi sọ́ọ̀rì láti sọ àwọn mùsùlùmí àti gúdù ní àbòsí jù àti gúdù ní àbòsí àti gúdù jù nínú kẹta àti gúdù jù nínú ìjàmbá ọmọlàkejì àti wàá pọ̀ jù nínú ẹ̀ ní tẹ́lọ́rùn gbogbo ilé ìtàn sọ ìdí sẹ́ ní tẹ́lọ́rùn ni Abrahamu ni olórí burúkú ọmọ tó náà pààyàn yìí àìní tẹ́lọ́rùn ni tó bá ní tẹ́lọ́rùn yóò mẹ́rin pé man kataba Allahu laka sayatika ala dafika oríire tá a bá kọ pé yóò ṣe láyé wallahi yóò ṣe láì lu jìbìtì láì bá tẹ̀yẹ̀ jẹ́ láì mú kẹ́mẹ́kẹ́ láì bọ́ ọmọ lọ́mọ ló kọjá láì bọ́ ọmọ làkejì ló kọjá èmi tẹ́bi sọ̀rọ̀ yìí mi ní ìṣọ́ àti pamari lọ́wọ́ wallahi tallahi rabbil kaaba orúkọ lọ́ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ pamari 5 ni mo kà mi ìbá dà ká gbogbo òwe ayé yìí ìwọ̀n oríire tọ́lọ̀ ń ṣe fún mi ìbọn ṣe mọ́ yìí alhamdulilayi iná ló tọ́ náà mọ̀ bùkátà gbogbo ìpátá àwọn èèyàn ni wọ́n dẹ̀ ṣe fún mi 2005 tí mo lọ Mẹ́kà ẹni ọ̀rọ̀ mi Mẹ́kà mi rírí nídìí ká kọ́ mọ́ kí ká ṣe wá sí náà dẹ̀ ni ṣe màá wá pẹ́ mi àfọ̀n jálàbí lèmi o mi lè dìbọn kí jálàbí àfọ̀n jálàbí ni mi kí ó tí mò ń kọ́ ọmọ jálàbí ni wàásù tí mò ń ṣe jálàbí ni gbogbo ètí wọn náà ń ṣe yẹn jálàbí ló ń ṣe àwọn tí wọn bá jálá burú ẹ jẹ́ ká bá wọn wí direct gbogbo táwọn kan fi mọ̀ lè dé dínà wọn náà nìyẹn náà ìgbà kẹyìn náà lẹ́bọ̀ dé ẹ̀ẹ́mẹ́dẹ́ ẹ̀dẹ́wọ̀ káfọ́ sẹ́kù wọn ṣàdúrà wọn pẹ̀rẹ̀ irọ́ ni o aláburú ni ẹ̀dẹ̀ káàdì ẹ̀sì ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí ni asọ́dàkàtù yẹ́dì fáwùlì bàlá sàrà àṣìṣe ànẹ́bí ni yọ̀ọ̀mọ̀ ti aburú dànù fún yẹn sàrà àṣìṣe yọ̀ọ̀mọ̀ ti aburú dànù láàkó kẹ́nà lẹ́bọ̀ dé tẹ́bá ṣàdúrà kò ní di ká pẹ́rẹ́ bóyá ni ọ̀pọ̀lọpọ̀ ilé rojú rere Ọlọ́run mọ́kàtà ń lọ táàbù lárabà táàbù ẹ̀kọ́ àkọ́kọ́ táàdé mìíràn tó ń kálukú ọ̀lọ́ pa ẹran kíni túmọ̀ ẹran dáyà ṣẹbẹ́ ẹran ọ̀rẹ́ ni ẹran sàrà kíni túmọ̀ rẹ̀ ẹran sàrà ni pé gbogbo àníyàn tá a dà gbogbo ìbádà tá a ṣe kọ́nà wọn ṣe ní tẹ̀wọ́gbà sáwọ́dí tó nìyẹn o ẹni tí ọba ló lọ láti gbà láti pẹran yóò gba àwẹ̀ mẹ́wàá yóò gba mẹ́ta ní Saudi yóò gba méje ní Nàìjíríà ẹni tí ọba sẹríà nìyẹn o ẹni tí ọba tó rówó rẹ tí ó pa fún ìsí àjì tó lọ sí Saudi àwẹ̀ mẹ́wàá ni ó gbà àwẹ̀ mẹ́wàá yóò gba mẹ́ta ní Saudi yóò gba méje ní Nàìjíríà sọtẹ ìgbà kẹlẹ èmi ń ṣàdúrà fún yẹn wallahi ọlọ́dẹ ń fọnù rẹ gbà wá ọlọ́dẹ ń fira rẹ pé wálé mẹjẹ pẹ́ bẹ́ẹ̀ o káwọn wèrè ọmọ tó rẹ̀ polówó ẹ̀polówó ọjà èmi tí ní business card lájọ mo ti wá bí sí aláfa mi ìdẹ̀ rí sábọ́ọ̀dù rí igbó sọ́sá mi di àdé ẹni ọ̀rọ̀ mi Mẹ́kà mi rírí mi ní kọ́tàlì kankan pẹ̀lú ẹ̀ mi ní business kankan pẹ̀lú ẹ̀ nígbà tó lọ ní orí èmi bẹ lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́n ọba mi mo sì gba fọ́ọ̀mù ájì fún mi lọ́wọ́ tọ̀ láì 2005 yíyàwó gan ni ansẹ̀ ti dé
yí àwọn ní 100 dé ká mọ̀ wá sọ social media ìjọ ní social media dé àwọn ẹ̀mí sáfà mí kì í sáfà social media o tẹ̀ sọ tọrọ fún o àbòsí àti ìbàjẹ́ tẹ̀sí social media ló gbé mi débẹ̀ mo mú mọ́ láti ní inú gbé mi dé social media not because of anything mo ti gbénu lé mi kí 100 yóò tó dé 100 ni mo sọ kì í ṣe social media kí 100 yóò tó dé mo ti gbénu lé mi mo ti lọ ọdún kàkà 100 yóò tó dé mo ti ń gun ọkọ̀ kí 100 yóò tó dé ọ̀ya sọ̀ńtọ́ ọ̀fẹ́ sọ pé mo wá ní social media lẹ́yìn àbòsí àti rọ́tẹ̀ ń pa fáráyé àti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ sọ gbogbo ayé dá láì já ní tó gbé mi débẹ̀ nìyẹn. gbogbo owó àfáà tí ọba yé àwọn mùsùlùmí tí ọba yé àti gbogbo ayé tẹ̀sẹ̀ mùsùlùmí gbogbo àwọn tí ń gbé kiri pé jálàbí ìtumọ̀ jálàbí bísínẹ́sì ní jẹ́ bẹ́ẹ̀ sẹ́nìkan wà lè wà láyé kọ́mọ̀ ṣe kọ́dà bára àwọn tí ń ṣe bára ń tí ń bẹ lábẹ́ bíríìjì jálàbí ni sọ́tún tán tọ́lá Kùránì ti jí oyè wa pé inna sha'yakum lasatta inna sha'yakum lasatta jálàbí tó ń kálukú yóò máa ṣe ọ̀pápọ̀ gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tó lọ wá ń lé sílẹ̀ làwọn aláburú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àtẹ̀mí àti ẹni ká bẹ́ẹ̀ lọ́hùn kọ́nà mẹ́ka wá kún aláburú dìpátẹ́ǹtì iṣẹ́ tá a bá ń ṣe. mo ṣàràwá 2005 100 yóò tí ì dé èmi gan Motorola ni mo mú lọ mọ́kà gbà náà MTN kò tí ì sí Saudi ara line Saudi ní 2005 mo ra line lọ́hùn ni mo dẹ̀ kọ́ ọ́nú ilé mi àkọ́kọ́ 2006 mo yọ kún bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ ọkọ̀ gígùn láti 2008 100 ti dé talkless social media wọ́n kàn máa ń wọ́ di dèrè àwọn òpó nínú wọn ni alátẹ̀mí kò ní yọ ká yẹ pátá àdìẹ kí ni jẹ́ ká jẹ́ ká yẹ pátá àdìyín ìgbòdì 100 dé ìgbòdì social media dé ẹ bẹ torí àbá látẹ̀sílì mọ́ndé ìsámá kóta mọ̀ kítẹ́dìrà ẹ má torí pẹ́yìn fẹ́ dá kẹ́ ẹ sára yòókù dẹni bí ẹni tí bá ń sin tí ọ̀dẹ jẹ́ apawọ́pọ̀ ká bá wí ẹ má wala tusaku anfusakum innahu huwa a'lamu biman ittaqa Kùránì bẹ́ẹ̀ tó ní inna akramakum inda Allahi atqakum Olúwa ní kò sí tó kàn mí pẹ̀lú ẹni business tẹ́ ẹ bá ti ń ṣe kì í ṣe bí apààyàn ọjà yàláyà lọ́rùn o ọgbọ́n mi yẹ. Inna akramakum inda Allahi atqakum Olúwa ní ẹni tí tó fàdù níwájú èmi Ọlọ́run tó bá bẹ̀rù Ọlọ́run sẹ́ni àti ẹgbẹ́ kẹ̀kẹ́ wá gbẹ́ kẹ̀kẹ́ fún mi kẹ̀kẹ́ tí ẹni wá gbẹ́ fún alọ́fẹ̀ẹ́ tí mo ná bí 500,000 tó bóde lápò tèmi gẹ́gẹ́ tó bóde lápò tèmi gẹ́gẹ́ ó bẹ́ wájú tani tá a gbé ma sèṣì ooru ríǹgì tààrà agbẹ́kẹ̀gà ríǹgì kẹ̀kẹ́ jẹ́ 17 wọ́n ní méje làwọn dáhùn fún èmi mo dáhùn fún mẹ́wàá in my purse ẹ̀yọ́ jìbìtì burúkú yìí sẹ́yìn òkè ṣe jálàbí síbẹ̀ǹtì tá a fi rẹ wọ́n ní iye bẹ́ẹ̀ ni mo ní síbẹ̀ǹtì yóò lè tó mo ra báàgì síbẹ̀ǹtì 3 kó ẹ̀ tí wọ́n rà in my purse lẹ́yìn ooru ríǹgì mẹ́wàá tí ẹ gbẹ́ èmi mo sanwó rẹ̀ fáwọn tí wọ́n gbẹ́ in my purse láti inú àpò mi ló wà rà mí. màsíìn tí ó tún máa fún wa lómi ẹ̀gbọ́n tí mo sọ fún màsíìn tí ó máa fún wa lómi wọ́n ní màsíìn táwọn àjọ tí ẹgbẹ́ kẹ̀kẹ́ fani ọ̀rà ti ta ni kẹ̀kẹ́ ilé ti jìjú ti ta lọ ó ti jìjú ti ta lọ èmi mo fowó kún owó tiwọn tí mo fi ra màsíìn tá a gbé inú odò ṣe báwa mùsùlùmí náà ni ìyẹn tí ìyẹn ò kì í ṣe business ṣé ṣe business lẹ ṣe pẹ̀lú wa ṣé kì í ṣe business ok nígbà wá parí ẹ̀ tí ẹgbẹ́ kìíní sábà ọdún wọn sí sẹ́bà ní kọ́mọ̀gbé sí ẹjọ́ gbogbo wa láhùn ṣe jálàbí gbogbo wa láhùn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ́ kò sẹ́ni wáyé tí ò sí iṣẹ́ kankan iṣẹ́ rẹ̀ ní jálàbí rẹ̀ gbogbo wa láhùn ṣe jálàbí gbogbo wa láhùn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ́ kò sẹ́ni wáyé tí ò sí iṣẹ́ kankan iṣẹ́ rẹ̀ ní jálàbí rẹ̀ gbogbo iṣẹ́ tó ń kálukú bá ń ṣe jálàbí tiẹ̀ tó ń ṣe nu wà lọ bẹ̀rù Ọlọ́run rántí àtibọ̀tán rántí ipò kàwé ọjọ́ wájú Olódùmarè ìwọ kọjá lọ sọ láì wọ́n mú ọdẹ mú ìyá kan láì dẹ́mọ̀ tí rí o wọ́n ní ìyá yẹn rajà kiri ní ọjà yóò dẹ̀ mọ̀ ṣe fake transfer
yóò ṣe transport ẹ̀jẹ̀ fake ó ṣe sẹ́yìn mẹ́yà àwọn èèyàn lọ́jà jálàbí náà ní bísíǹsì kanu àmọ́ òun lè nìyẹn rọ́bìrì ni yá rọ́bà nìyẹn. gbogbo jálàbí o gbogbo wa làwọn ṣe jálàbí àfa àtisà jálàbí náà ní ọlọ́kadà jálàbí náà ní dírẹ́fà jálàbí náà ní bíríkìlà jálàbí náà ní mẹkáníkì jálàbí náà ní sà jálàbí náà ní làwọn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ àfọ oníwàásí jálàbí nìyẹn o akọọmọ ní kéwú jálàbí náà ni o kò sẹ́ni wáyé tí o ṣiṣẹ́ kankan iṣẹ́ rẹ ní jálàbí rẹ gbogbo wa láwọn ṣe jálàbí gbogbo wa láwọn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ kò sẹ́ni wáyé tí o ṣiṣẹ́ kankan iṣẹ́ rẹ ní jálàbí ẹ kú lórí mímọ pariwo àfọ̀n jálàbí ó ń jálàbí nìwọ náà ẹ kú lórí ẹ jájọ tírìtì àyídá táwọn èèyàn bá ń ṣe ìwọ tó ń ṣe rúkìá ìwọ tó ń gbèsè náà tó ń ṣe àgbo fún yẹn ṣé òní lọ́jà lọ́ra nǹkan òní lọ́ọ́ rí wí ọmọ ṣébí ètò ọba mọ̀ lọ́jà lẹ́kùlé ètò ọjà lẹ́kùlé ò sì ṣèwé ètò ọba mọ̀ sọ òní lọ́ra lọ́jà tó ọba bẹ́ẹ̀ ra kànáà fún ọjà kẹ́ẹ̀tì rà bọ́ọ̀ lọ́sọ̀ òní rán mọ́ ta ni ọlọ́jà lọ́ọ́ rí wí ọmọ ìta lọ́ra ni ọ̀ papọ̀ àwọn tí wọ́n bá ń wá àdẹ́wò lọ ni kí wọ́n pàdé àdẹ́wò wájú Ọlọ́run àwọn tí wọ́n bá ń rántí ọ̀dà ni kẹ́ pàdé àdẹ́wò wájú Ọlọ́run kódà àwọn tí wọ́n bá ń tantí ọ̀dà náà kẹ́ pàdé ìbínú Ọlọ́run ẹ má fọpọ̀. Anybody must do jalabi. Say for me correct. Say for me correct. Anybody must do jalabi. Enti mo be so ni gbogbo yẹn ni ṣe jalabi ni o. Ẹ jẹ́ bá ń fọ ìbò yẹn. Ẹ yọ lórí leta wa pẹ̀lú me bá ń fọ ìbò yẹn. Mo ṣe bá ń sọ̀rọ̀ lálẹ́ nísìn. A tún kéwú toru mo nko mo kéwú jalabi de ni. Ṣé tó mo ni bá yare. Ko lo jogo jogo wọ́n yare. Èmi ni jẹ nǹkan mi. Tí bá parí so nísìn kò sí na pe generator. A tún bẹ̀rẹ̀ sí kéwú akéwú dàgbọ́ mọ́kànlá sí méjìlá ni lálẹ́ yìí àti kébàárọ̀ àti tọ̀sẹ̀ àtò kéwú lálẹ́ yìí jálàbí nínú jálàbí ni o torí mo retí èrè bẹ́ẹ̀ o gbogbo tí yẹn bá ti ṣe ti retí èrè bẹ́ẹ̀ bá bẹ̀ wà ládùúà à ń retí kádùá rẹ̀ ọgbà kó wúlò fún wa jálàbí ni mo sọ fún pé 2008 tí mo kọ́kọ́ gun ọkọ̀ Mr. Bus Gallant ẹni abẹ́lẹ́ òfin kádùá rẹ̀ gbà lọ́ra bù mí sí jálàbí ni nígbà ọlọ́run sọ irọ́ tí mo pa fún dòótọ́ ó dẹ̀ wá appreciate ẹjọ́ ẹ mẹ́jẹ̀ àmọ́ wíyẹn mọ̀ mọ́ ẹ tí ọba gbọ́ Yorùbá kó ilẹ̀ Yorùbá ní ẹbí àwa sí àjùwé Yorùbá fún ọ the meaning of jalabi just ordinary èdè ordinary voice àbí ṣe voice mọ́ kọ̀ọ̀rẹ́ tàbí ordinary tone jalabi sọ kọ̀ọ̀mọ̀dá kí ẹ mọ̀ kàwé ó ti pẹ́ mi kò ní ìdí gbogbo ẹ̀ka kàwé náà ní ẹ̀yìn báyìí ohun ọ̀nà ní the meaning of jalabi ordinary song or tone or kí ni náà èdè just ordinary èdè. Just ordinary day. Kì í ṣe Kano, kì í ṣe Kaduna, just ordinary day. Ìtumọ̀ ẹni business. Ọ̀gbọ́n mi yẹ ìtumọ̀ ẹni business. Kọ́dà ọdẹ ẹni tí ń ṣe ọdẹ tí ń sọ ṣọ́ọ̀bù ọ̀hún sọ̀jọ̀ ń sọ àdúgbò jálàbí ló ń ṣe. You must do jálàbí. Torí náà Ọlọ́run ní fi wá sílẹ̀ àbúrò ní ṣe wá. Ẹ̀yin táyà ń gbé fọ́tò mi ta ti náwó fáwọn afáwa káàkiri. Ẹ lọ ṣe sùúrù o. Báwo ṣe máa dúpẹ́ wájú àwọn afáwa nu o. Mo ti wí pé gbogbo afáwa kọ́ ni wọ́n ń pààyàn o. Àwọn òbẹ́rí ká tó lè rọ́nà lọ ẹni ẹ̀ bá ka mọ́ bẹ́ẹ̀ ni ẹ bù sí o àwa òkìn sálù fa ẹlẹ́bọ gbogbo àfa àkọ́ ni wọ́n ń pààyàn o àwa ògórí o ká tó lè rọ́nà lọ ẹni ẹ̀ bá ka mọ́ bẹ́ẹ̀ ni ẹ bù so àwa òkìn sálù fa ẹlẹ́bọ nígbà táwọn àfa wa ń fi ebi kọ́ wa ṣé bí yẹ̀yẹ́ ẹlẹ́ fún wọn ṣe ẹ mọ iye súná tẹ́ ẹ sọ sùnmùrà ni àfọ̀ ní lajalajá lókè yẹn àfọ̀ ní lajalajá sùnmùrà náà lẹ pè bẹ́ẹ̀ owó gèlè mọ́fìlà ó ní lajalaja àwọn àjọ ńlá wà nílẹ̀ pè bẹ́ẹ̀. the minister bàbá ní ẹgbẹ̀rún jàmẹ́wí Nuru Mutalisami minister gba wà fà gbogbo olómi kọ́ sakíkọ́ jalabi is business. nígbà táwọn afáwọn afẹ́ bí kọ́ wa tí wọ́n jókòó látago mẹ́fà àtàjí tí ó dìde láago mẹ́rin tí ò ní rẹ́ni kí wọ́n kú sẹ́ wọ́n ní jẹun òní mu. ọlọ́run wa gbàdúrà wọn lórí wa ẹni àmọ́ ìnáwó fún wọn ẹ kú lẹ́kù ńgbà tó wọ́wọ́ ọ̀dọ̀tí. ìyá mi Adékẹ́mi Abíọ́lá Ajá Kudirat àbúrò ní sẹ́yìn ọlápẹ̀lẹ́ àlùkùdíà bí
mo ṣe wà tí mo bá ń sọ̀rọ̀ yìí láì jẹ́ pé àwọn òbí mi fi mí bí iṣẹ́ bíríkìlà mo ṣe lébìrà rí torí kí mo fẹ́ ra tíà torí pé a fẹ́ jẹun. bí mo ṣe wà tí mo bá ń sọ̀rọ̀ yìí atọrọ owó ní lágbo wà nímọ̀ lágbo mọ́lídì atọrọ owó torí pé mo fẹ́ ra tíà torí pé mo fẹ́ jẹun nígbà tá a wà lékewu àṣejá bu àfà nígbà tá a wà lékewu màá wá igi á di igi kalẹ̀ báyìí màá ru ìkẹlẹ́rí èyí tó wá dì mí á tún sí okùn sí bíi báàgì màá gbé kẹ́kọ̀ọ́ apá báyìí la ilaha illallah á gbé kẹ́kọ̀ọ́ apá báyìí á rù kẹ́ lórí nígbà kéwú lọ́wọ́ àgbà ńgbà wá gigi gbẹ tán èmi ọmọ pé gigi gbẹ máa tẹnu gbọ́ ọ̀tá àti wá ń wá igi tútù ọlọ́wọ́ bá ń sàlékún kẹ́ ẹ̀yà alákàrà nílé sẹ̀sán àṣìṣe àtàmọ́sẹ̀ ìyá náà bá ní parẹ́ ìyá yẹn lóní Wàsíù sọ fáwọn yòókù ẹ máa ru igi tútù wá èyí máa rà lọ́wọ́ yín a tún wá ń ta igi tútù fún ìyá yẹn torí pa fẹ́ jẹun ìyá yẹn dẹ̀ ń rà lọ́wọ́ wa ṣé gbogbo tá a wá ń sẹ́gbà náà sọ́nà wà bàbá wa rẹ́jọ ẹ̀sán lóde ayé ẹ̀ mọ́kànlá ẹ̀sán lóde ayé ẹ̀ mọ́kànlá nígbà táwọn kéwù táwọn èkìsà nígbà wà lè kí aṣọ méjì péré ni mo ní sáfẹ́ẹ̀tì ló sì kẹta wàláhì tàláhì súnmọ́ bí lálẹ́ nílá ìlà ìlà wa aṣọ méjì sáfẹ́ẹ̀tì ló sì kẹta. olórí aṣọ mi ni jíǹsì red tọrọ ń kí dáadáa tí n bá wọ̀ lónìí mi ì dẹ̀ ní wọṣọ kẹ́níjọ́ méjì tó ti mọ́ mẹ́ta o alẹ́jọ́ ti bá bọ̀ lẹ́nu fọ́ torí mo ti mọ̀ pé ó ní máa wọ̀ lọ́tọ̀la. ẹ̀sán ló dé ayé ẹ̀mẹ́kẹ́ra nígbà táwọn kéwù táwọn èkìsà nígbà táwọn kéwù táwọn èkìsà àmúgarí nínú òtútù o kò sẹ́ni tó yẹ kò sẹ́ni tó mọ̀ bọ́lá ń gbọ́ ládé nídìí mímọ́ táńdọ̀mọ́ ká táwọn rẹ̀ mẹ́dínà ẹ̀sán ló dé ayé ẹ̀mẹ́kẹ́ra ẹni bọ́lá wọn láwà ní tirówó sówó bàbá rẹ̀ sọnù ni. wọ́n ń pe ibì kan ní àgàlà nílùú wa ní Kire ọ̀rọ̀ tí mo ń sọ yọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́lẹ́rìí ni mo dẹ̀ fi ọjọ́ tí ó kú èmi nìkan nù sáré mo fi sẹ̀rí ìbẹ́pẹ́ kan bẹ ní àgàlà yẹn nínú àgàlà wọn bẹ́ẹ̀ bá dédì ìbẹ́pẹ́ lọ́sàn gan tẹ́ ẹ bá lọ ká tẹ́ ẹ bá bẹ yóò máa korò ni mi ì tútù ìkan lù ìbẹ́pẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lọ ká lọ́sàn tẹ́ ẹ bá bẹ yóò máa korò tẹ́ ẹ bá sì ká lálẹ́ yóò máa dùn adé la máa ń lọ ká kò ní ìdí ọ̀sán fún yẹn ìbẹ́pẹ́ ọ̀rọ̀ nìyẹn àwọn òkè àmọ́pàdé ọ̀rọ̀ wa débi pa anybody tó bá ká ìbẹ́pẹ́ yẹn lọ́sàn lẹ́dún tí mo ń sọ yìí tẹ́ ẹ bá bẹ́ tẹ́ ẹ bá jẹ́ wà láì yọ̀mọ̀ kòrò lẹ́nu yìí ni kọ̀sẹ́ lè jẹ́ kọ̀sẹ́ tó bẹ́ẹ̀ tó lè jẹ́ àmì láti ẹ̀yìn aago mẹ́wàá alẹ́ lọ bẹ́ẹ̀ bá lọ ká yóò dùn ju ṣúgà lọ yóò máa dùn lẹ́nu yín bí oyin ni alẹ́ ìlànà ọkà tó bá ti pọ́n á ti lọ wò lọ́sàn gẹ́lẹ́ mẹ́rin lọ́pọ́n bẹ́ẹ̀ márùn-ún tó bá ti di after 10 à ń lọ díẹ̀ nu àmùtọ́ sílẹ̀ ti dání kèsì fóun ọ̀rọ̀ 80 ni mo ń sọ fún yín ọ̀rọ̀ 80 kò sí fóun àwọn àlọ́ ká ìbẹ́pẹ́ lálẹ́ láwa jẹ ẹ wá máa wọ ní west party náà ètò ẹ bá wá kálá lẹ́tẹ̀ ẹ bá sẹ́kù tó bá dijọ́ kejì kò ní korò yóò tó dùn àmọ́ tẹ́ ẹ bá lọ fojú mọ́mọ́ ká yóò máa korò ni. bọ́lá bá wá yan àwọn aláàánú tiwa nísìnyí àbáwọn tẹ́ ń ṣe burúkú o gbogbo àwọn tẹ́ ń ṣe burúkú pátá ni kọ́lọ́ máa fi ṣẹ̀sìn kọ́lọ́ máa fi wọ́n ṣẹ̀sìn kọ́ máa tún wọn láṣìírí káṣírí wọn máa bò ń lé kọ́ máa bò lóko kọ́ máa bò ń ta kọ́ máa bò ń wájú Ọlọ́run débi pé yóò bò ń wájú èèyàn. ojú òní tiwa sẹ́gun la fẹ́ kéwú torí náà kókó ọ̀rọ̀ mi ni pé gbogbo wa làwọn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ́ kò sẹ́ni wáyé tí yóò ṣiṣẹ́ kankan iṣẹ́ rẹ̀ ní jálàbí rẹ̀ gbogbo wa làwọn ṣe jálàbí èdè lásán ní jálàbí kú jẹ́ kò sẹ́ni wáyé tí yóò ṣiṣẹ́ kankan iṣẹ́ rẹ̀ ní jálàbí rẹ̀ gbogbo wa làwọn ṣe jálàbí bíríkìlà jálàbí náà ni káfíńtà jálàbí náà ni fọ́nísọ̀ jálàbí náà ni mẹkáníìkì jálàbí náà ni káfọ́mọ́níkéwù jálàbí náà ni oníwàásí jálàbí náà ni dírẹ́fà jálàbí náà ni ọlọ́kadà jálàbí náà ni agbẹ̀rọ̀kọ jálàbí náà ni agbèròmọ́kà jálàbí náà ni kò sẹ́ni wáyé tí o ṣiṣẹ́ kankan iṣẹ́ rẹ̀ ní jálàbí rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wassalatu wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin.